Níbo ni ọba olórílẹ̀ Ifọ̀ wà? Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dojú ẹjọ́ ìlú o? Àwọn ohun tó ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Níbo ni ọba olórílẹ̀ Ifọ̀ wà? Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dojú ẹjọ́ ìlú o? Àwọn ohun tó máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti tún fẹ́ ṣẹlẹ̀ báyìí sí ọ̀rọ̀ ẹjọ́ orílẹ̀ Ifọ̀ ọba Sẹ̀míù Ògúnjọbí nítorí aráàlú kò tún gbọ́ kinní kan báyìí mọ́ o. Lẹ́yìn tó ti fìyà jẹ bàbá oníbàbá alàgbà Ariola Abraham Love tí wọ́n sì ti mú ọba náà tí gbogbo ayé sì ti pariwo tí wọ́n ti gbé e lọ sílé ẹjọ́ tí wọ́n ti mọ́lé tí wọ́n sì ní àwọn yóò bá ṣẹjọ́ náà jálẹ̀ kò tún sẹ́ni tó gbọ́ kinní kan gidi lórí ọ̀rọ̀ náà mọ́. àwọn ọlọ́pàá kò sọ ibi tí wọ́n bá ọ̀rọ̀ náà dé mọ́, bẹ́ẹ̀ làwọn ni wọ́n kọ́kọ́ gbé e jáde nígbà tí wọ́n mú un tí alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Múyìwá Adéjọbí kéde ní gbangba tó sì fọkàn aráàlú balẹ̀ pé wọn yóò bá ọba náà ṣẹjọ́. inú gbogbo aráàlú ló dùn sí eléyìí nítorí ọ̀rọ̀ náà kìí ṣe èyí tó farapamọ́ rárá, ọ̀rọ̀ tó ṣojú ìlú tí kò farasin ni. bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà sì múra. wọ́n múra sí pé gbogbo ohun tó bá gbà làwọn yóò fún un, ọba Ògúnjọbí yóò jìyà ohun tó ṣe. ohun tí àwọn aráàlú ṣe ń pariwo báyìí ni pé ọjọ́ 6 oṣù kẹta ọdún yìí, ìyẹn ọ̀sẹ̀ tó kọjá yìí, ni wọ́n fi ẹjọ́ ọba náà sí ilé ẹjọ́ májísírèètì tí wọ́n kọ́kọ́ gbé e lọ. bó bá ṣe pé ohun gbogbo lọ bó ṣe yẹ kó lọ ni, lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ náà ló yẹ kí wọ́n gbé ọba Sẹ̀míù padà sílé ẹjọ́ kí ìgbẹ́jọ́ sì bẹ̀rẹ̀ lórí ẹjọ́ náà pẹrẹwu kí gbogbo èèyàn sì máa fọkàn bá lọ. kò sí ohun tó yẹ kó bò nínú ọ̀rọ̀ yìí nítorí sàn án láàrin ajé ní mú ni pẹ̀kọ̀rọ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbọ́ kinní kan. bẹ́ẹ̀ ni wọn ò ṣẹjọ́ náà nílé ẹjọ́ májísírèètì tó yẹ kí wọ́n ti ṣe lọ́jọ́ 6 tí wọ́n fi ẹjọ́ náà sí. àwọn ọlọ́pàá kò sì wí kinní kan fẹ́nìkan lórí ẹ̀. ìròyìn kan ló ṣẹ̀ṣẹ̀ gbé jáde pé wọ́n ti gbé ẹjọ́ náà kúrò ní Ifọ̀ pé májísírèètì kan ni wọ́n gbé e lọ lábẹ́òkúta. àmọ́ ohun tí àwọn tó gbọ́ bẹ́ẹ̀ pàápàá ń sọ ni pé nígbà wo ni wọ́n gbé ẹjọ́ náà kúrò nífọ̀, ta ló gbé e kúrò, àti pé kí ni ìyàtọ̀ májísírèètì Ifọ̀ àti ti abẹ́òkúta. àwọn tí wọ́n dá sọ̀rọ̀ yìí tí wọ́n sì mọ bí kinní náà ṣe ń lọ sọ pé àwọn kò rò pé wọ́n gbé ẹjọ́ náà kúrò ní Ifọ̀, wọ́n kàn fi ti àwọn èèyàn síwájú kí wọ́n yẹ máa wá yọ wọ́n lẹ́nu níbẹ̀ ni, àti kí wọ́n má lè mọ ibi tí ẹjọ́ náà yóò forí sọ. àwọn yìí ní ọba Sẹ̀míù Ògúnjọbí kò kéré bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ báyìí o, pé ó mọ̀ nípa kóòtù dáadáa, bẹ́ẹ̀ ló mọ ọ̀nà láti mú àwọn ọlọ́pàá pàápàá mọ́lẹ̀. ohun tó sì ṣe ń lérí lọ́jọ́ tí wọ́n ń na bàbá Ariola ní gbangba pé òun mọ̀ọ̀yàn débi tí wọ́n mọ̀ọ̀yàn dé, òun sì mọ àwọn ọlọ́pàá dáadáa débi pé apò òun làwọn ọlọ́pàá Nàìjíríà wà, kò sí sóhun tí òun ṣe tí kìí ṣe àṣegbé ni. ṣùgbọ́n àwọn kan ní ó ṣeéṣe kó jẹ́ wọ́n gbé ẹjọ́ náà lọ sí Abẹ́òkúta lóòótọ́, ó sì lè jẹ́ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá fúnra wọn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀. wọ́n ní ohun tó lè mú wọn gbé ẹjọ́ lọ sí Abẹ́òkúta ni bí àwọn aláṣẹ bá ti mọ̀ pé ọba Sẹ̀míù yóò lo ẹsẹ̀ gígùn nífọ̀ nígbà tó jẹ́ ọba ìtòsí Ifọ̀ níbẹ̀ ni, èyí tó lè mú káwọn tó bá wà nídìí ẹjọ́ náà gbà bọ̀dẹ̀. àwọn yìí ṣàlàyé pé ọba Sẹ̀míù kò dúró rárá, pé eré tó ń sá kiri ju ti ẹni tó fẹ́ gbàjọba orílẹ̀-èdè lọ. wọ́n ní bó ti ń wá àwọn èèyàn bẹ̀ sí Aláké Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀, bẹ́ẹ̀ ló ń bẹ̀yàn sí Ọ̀ṣìlẹ̀ Adédàpọ̀tẹ́jú Oṣólókè Ọ̀nà àti àwọn ọba tó bá mọ̀ pé wọ́n lè ran òun lọ́wọ́ láti bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n pa kinní náà mọ́lẹ̀ pátápátá. àmọ́ gbogbo bó ti ń là kàkà tó kò tí ì rí àyè dé ọ̀dọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún, nítorí wọ́n ní ìyẹn ti ní òun kò fẹ́ rí, àfi kó jìyà ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ dandan. ìbẹ̀rù àwọn èèyàn ni pé bí gómìnà bá sọ bẹ́ẹ̀ tí àwọn ọmọ iṣẹ́ tàbí àwọn ọlọ́pàá kò bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ńkọ́, nítorí kò sídìí kan tí ẹjọ́ ọba náà fi gbọ́dọ̀ máa falẹ̀, torí ohun tó fi ojú hàn gbangba ni tí kìí ṣe pé wọ́n purọ́ mọ́. wọ́n ní ìrìn tí ọba náà ń rìn kiri ni bí wọn kò ṣe ní yọ nípò lẹ́yìn oṣù 6 tí wọ́n fi dá a jókòó sílé pé kò gbọ́dọ̀ ṣe bí ọba, àti bí ọ̀rọ̀ náà kò ṣe ní la ẹ̀wọ̀n lọ tí wọ́n bá gbé òun délé ẹjọ́.
ọba Sẹ̀míù Ògúnjọbí kò fẹ́ délé ẹjọ́ rárá nítorí ó mọ̀ pé tí òun bá dé ilé ẹjọ́ kò sí ohun tí òun yóò gbà níbẹ̀ ju kí òun jẹ̀bi lọ. Bí wọ́n bá sì dá òun lẹ́bi bí ọ̀rọ̀ náà kò bá jẹ́ ẹ̀wọ̀n wọn yóò ní kí òun san owó ìtanràn ni. Àmọ́ aburú tó wà níbẹ̀ ni pé bí wọ́n bá ti lè dá òun lẹ́bi kò sí bí òun tún ṣe lè padà sórí oyè mọ́ nítorí ẹni tó bá ti jẹ̀bi irú ẹ̀bi báyìí kò tún lè tẹ ipò ọba. Ohun tí wọ́n ní ọba náà ṣe ń sáré kiri rèé tó sì jẹ́ lóru ló ń rìn kiri bí ọ̀rọ̀ bó ti ń wá àwọn lọ́ọ̀yà kiri náà ló ń wá àwọn adájọ́ bẹ́ẹ̀ ló ń wá bí òun yóò ṣe ti dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátá ní Àbújá ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun. Gbogbo eré tó ń sá kiri sá ni pé kí òun sá má délé ẹjọ́ torí tí òun kò bá ti dúró níwájú adájọ́ rojọ́ abùṣebùṣe ó ṣeé ṣe kó jẹ́ ohun tí kò fi délé ẹjọ́ rèé tí àwọn tó yẹ kí wọ́n gbé e dé ọ̀hún sì ń fi ọ̀rọ̀ náà falẹ̀ pẹ̀lú ìrètí pé tó bá pẹ́ àwọn ọmọ Nàìjíríà yóò sinmi ariwo wọn. Ṣùgbọ́n kò jọ pé eléyìí yóò ṣeé ṣe fún un nítorí bí ìjọba kò bá tètè gbé e lọ sílé ẹjọ́ tàbí tí wọn kò bá gbé e délé ẹjọ́ mọ́ rárá kò sí bí Olórílé yóò ti bọ́ nínú okùn tí àwọn ẹgbẹ́ ajìjàgbara Abẹ́òkúta ti dẹ sílẹ̀ fún un. Níbi àti wí yìí ní ọjọ́ 7 oṣù kẹta yìí Fúnmi Fálànà ìyàwó lọ́ọ̀yà ajìjàgbara tí wọ́n ń pè ní Fẹ́mi Fálànà ti gba ilé ẹjọ́ gíga ìlú Ọ̀tà lọ wọ́n sì ti pe Olórílé lẹ́jọ́ síbẹ̀ pé ó fìyà jẹ bàbá àgbàlagbà Àrẹọlá Abraham Love. Nínú ẹjọ́ náà wọ́n ló fàbùkù kan bàbá yìí ní gbangba ó fi wọ́lẹ̀ ó gbá a létí ó ta á nípa lójú gbogbo èèyàn eléyìí sì lòdì sí òfin orílẹ̀-èdè wa. Wọ́n ní pípàṣẹ tí ọba yìí pàṣẹ pé kí bàbá náà dọ̀bálẹ̀ ní gbangba pẹ̀lú bí wọ́n ti fọ́ ọ létí pé ìdọ̀bálẹ̀ yìí fi ẹ̀tọ́ bàbá náà dùn ni ó sì fi ṣe ẹlẹ́yà ní gbangba bẹ́ẹ̀ ni òfin Nàìjíríà kò faramọ́ ìyẹn ẹni bá sì ṣe bẹ́ẹ̀ yóò jìyà gidi ni. Ọjọ́ 21 oṣù kínní ọdún yìí ni wọ́n ní ọba Olórílé hùwà yìí ní ìlú Orile Ifọ̀ tó ti ń ṣèjọba. Ohun tí ẹjọ́ yìí ní nínú ni pé ẹ̀rí máa jẹ́ mi nìṣó ni nítorí bí ọba náà ṣe ń fìyà jẹ bàbá ẹni ọdún 73 náà bẹ́ẹ̀ ló ní kí wọ́n máa ká fídíò ẹ kí òun lè padà lọ fi hàn àwọn èèyàn nínú hòtẹ́ẹ̀lì òun láti jẹ́ kí wọ́n mọ̀ pé ọwọ́ ti tẹ ọ̀kan nínú àwọn ọ̀tá òun àti pé ẹnikẹ́ni tó bá sì ti ṣe irú àwọn nǹkan báyìí tó ṣe bẹ́ẹ̀ sóhun ohun tó ṣẹlẹ̀ sí bàbá náà ni yóò ṣẹlẹ̀ sí i. Fídíò yìí ló tún àṣírí ọba náà nítorí bí kò bá sí fídíò yìí ni ó ṣeé ṣe kó sọ pé òun kọ́ lòun ní kí wọ́n nà án tàbí kó tilẹ̀ ní òun kò mọ kinní kan nípa ọ̀rọ̀ náà rárá. Àmọ́ pẹ̀lú fídíò yìí àṣírí tú pátápátá ni Olórílé ti fọwọ́ ara ẹ̀ gbé jombo. Bó bá sì jẹ́ ọgbọ́n tí wọ́n fẹ́ dá sí ẹjọ́ náà ni pé kó má wulẹ̀ délé ẹjọ́ nítorí bó bá délé ẹjọ́ ọ̀rọ̀ yóò búrẹ́kẹ́ níbẹ̀. Ọgbọ́n náà pàápàá kò ṣiṣẹ́ mọ́ nítorí ẹjọ́ tí àwọn Fálànà pè yìí bí wọn kò bá tú iṣu ọ̀rọ̀ náà dé ìsàlẹ̀ ìkòkò wọn kò ní í jáwọ́. Mílíọ̀nù lọ́nà 120 pàápàá ni wọ́n ní Olórílé yóò san. Bí ẹ bá rántí dáadáa lọ́jọ́ 4 oṣù kejì tó kọjá yìí làwọn ọlọ́pàá fúnra wọn kéde pé ọwọ́ ti tẹ ọba kan tó ń fìyà jẹ aráàlú ẹ̀ lórí fídíò àwọn sì ti gbé e lọ sílé ẹjọ́. Kí wọ́n tó sọ̀rọ̀ náà ni fídíò náà ti jáde nítòótọ́ tí gbogbo èèyàn sì ti rí ọba Olórílé níbi tó ti ń fìyà jẹ ọ̀kan nínú àwọn èèyàn pàtàkì ìlú ẹ̀ alàgbà Àrẹọlá. Fídíò náà kó gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́kàn sókè ó sì di ohun tó mú ìkórìíra ńlá bá àwọn míì pé ipò ọba kò tiẹ̀ dá rárá nítorí ìdí tí Olórílé fi lè máa fìyà jẹ odidi àgbàlagbà bẹ́ẹ̀ kò yé wọn wọ́n sì rí bí ohun tí ò dáa. Nígbà tí ìjọba mú Olórílé ilé ẹjọ́ májísrèètì Ifọ̀ ni wọ́n gbé e lọ adájọ́ Ìrókò ló sì gbọ́ ẹjọ́ náà lẹ́yìn náà ló ní kí wọ́n gba béèlì ọba yìí pẹ̀lú mílíọ̀nù 5 náírà nígbà tí ọba náà kò sì tí ì rí béèlì náà ṣètò lọ́jọ́ yìí ni wọ́n ṣe gbé e lọ sọ́gbà ẹ̀wọ̀n ìdílàró títí tó fi rí àwọn tí yóò dúró fún un. Bí ọ̀sẹ̀ kan ló ṣe lọ́gbà ẹ̀wọ̀n náà nítorí kò tètè rí ọ̀rọ̀ béèlì náà yanjú. Ohun tí àwọn èèyàn ti ń rò ní pé ní Ifọ̀ níbẹ̀ ni wọ́n yóò ti gbọ́ ẹjọ́ náà tán níbi tí gbogbo èèyàn yóò lè máa fi ojú ara wọn rí Olórílé ọba Sẹ̀mí Ògúnjọbí ní gbogbo ìgbà tó bá ń wá sí kóòtù. Àfi bí àwọn ti Ifọ̀ kò ṣe wí kinní kan lórí ẹ̀ tí ìròyìn sì ṣẹ̀ṣẹ̀ wá gbé jáde pé wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí májísrèètì kan ní Abẹ́òkúta. Kò tí ì sẹ́ni tó mọ ìdí tí wọ́n fi gbé ẹjọ́ náà kúrò ní májísrèètì ti Ifọ̀ tí wọ́n sì ní wọ́n ti gbé e lọ sí Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni wọn kò tí ì kéde ọjọ́ míì tí ẹjọ́ Olórílé yóò bẹ̀rẹ̀ ní kóòtù ìjọba. Ohun tó jẹ́ kí àwọn èèyàn máa béèrè pé ṣé kìí ṣe pé wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ náà rú rèé nítorí kálukú ti ń retí ẹjọ́ náà nígbà tí wọn kò sì rí kinní kan ni wọ́n ṣe ń béèrè lọ́wọ́ ara wọn ohun tó ń ṣẹlẹ̀ gan-an. Kò tí ì sí àlàyé kan lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣètò ẹjọ́ ọ̀hún ó dìgbà tí wọ́n bá ṣàlàyé kéèyàn tó lè mọ bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an.
àmọ́ ohun yòówù tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ olórílé ẹjọ́ tí àwọn Fálànà pè yí yóò takùdì nítorí kò sí ọ̀nà tí kò fi ní dé kóòtù pẹ̀lú ilé yìí níwọ̀n ìgbà tí fídíò ìṣẹ̀lẹ̀ náà ti wà lọ́wọ́ àwọn agbẹjọ́rò yìí tí bàbá rẹ̀ Ọlá tí wọ́n fìyà jẹ náà sì ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ tó sì ti rojọ́ fún àwọn amòfin ohun kan náà tí olórílé lè ṣe ni kí òun náà gba lọ́ọ̀yà tó bá gbóná bí bẹ́ẹ̀ kọ́ àkàrà yóò tú sépo ọ̀fọ́n yóò tọ̀ sí gbẹ̀gìrì yóò sì hàn sí gbogbo ayé pé ọba olórílé ti gbé sàrá rẹ̀ kọjá mọ́ṣáláṣí ni. Yẹmí Ògúnjọbí ló tọpinpin ọ̀rọ̀ olórílé yìí fún Bùdó Àgbáyé. Ìṣẹ̀lẹ̀ tó tẹwàá bí mi ìṣẹ̀lẹ̀ tó ti pẹ́ díẹ̀ ni àti pé tó ṣètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nígbà kan rí nígbà tí mo kọ́ dé ìlú yìí mo jẹ́ nìkan tẹ́ pé mi ò fẹ́ anything of laziness. Ẹ̀wọ̀n tí èèyàn bá dẹ̀ ṣiṣẹ́ gbé jọ kalẹ̀ know how to may be ó máa kó àwọn làálàá kan á fèsì àwọn kọ̀ọ̀kan. So bábù náà tọ́ka sí pé onínígbà kan ó lè korò ṣùgbọ́n nígbà tó bá dìgbà mìíràn ó máa tó líle tó bá yá ó máa dùn. Now ìgbà tí mo lè débẹ̀ yẹn mo dá oko mo sì ní igbó mo dá oko torí fúnṣọ mi àti fúnṣọ àwọn àti fún jíjẹ tèmi àti jíjẹ fún àwọn ọmọ àti àwọn tí mo wà ń bẹ̀. Torí ìlú yẹn kò sẹ́ni tí mo ní ń bẹ̀ mi ò lẹ́bí mi ò lára àfọlọ́run nìkan. Ọlọ́run ló dẹ̀ ràn mí wá síbẹ̀. Then okú yẹn lèmi wá dá tí mo ń filẹ̀ àwọn èèyàn mi tí wọ́n bẹ̀ sí jẹ tó ń bẹ̀ sí mi. Ẹ ti obìnrin kan wà ń bẹ̀ ìyàwó Ọlá òṣèbí kan wọ́n á sin àwọn àgbò tó pọ̀. Ọlá òṣèbí kan yẹn ó wá jẹ wọ́n jẹ́ ọmọ ìlú yẹn. Then ó dà pé bóyá wọ́n tọ́ ọmọ kábíyèsí àbọ̀tẹ́bà tó mi bó ṣe jẹ́. Ẹran wọn máa ń da okú yẹn láàmú. Ẹran yẹn máa ń da okú yẹn láàmú débi pé tí n bá débi báyìí àwọn àgbo yẹn ọwọ́ òru náà máa ń wọnú okú yẹn tó bá dẹ̀ wọnú okú yẹn wọ́n máa ń bàjẹ́ ni. Gbogbo ìgbà tí bá dẹ̀ dọ́dọ̀ obìnrin ẹgbẹ́ dákun ẹjọ́ ẹ ṣàánú mi kò sẹ́ni kankan ọmọdé ò tí ì pọ̀ èmi ò dẹ̀ lè fagbára ṣe nǹkan tọ́lọ́wọ́ ràn mí. Ẹ bá mi tọ́jú àwọn ẹran yìí ẹ bá mi tọ́jú ẹ má jẹ́ kíkiri kankan kẹ́ ẹ bá mi. Nítorí pé wọ́n ń da oko yẹn láàmú àtàwọn tẹ́ bá gbìn. Bẹ́ẹ̀ ni o ṣé mo á lọ síbẹ̀ at least mo lọ síbẹ̀ mi lọ síbẹ̀ yẹn abẹ́ tó ẹ̀ẹ̀mẹ́wàá ọjọ́ kan mo dìde wọ sùtánà complete mo lọ síbẹ̀ mo dọ̀bálẹ̀ obìnrin yẹn ṣàánú yẹn wọ́n á sọ fún wọn pé kì í ṣàwọn ni mo dọ̀bálẹ̀ fún o ọkọ wọn ni mo dọ̀bálẹ̀ fún tó nígbà tó kàn wà láàrin wa kò ṣe ìbàjẹ́ sí wa. Bẹ́ẹ̀ tó wá yà mí lẹ́nu rí pé kò sí ìgbà àbí àkókò tẹ́ pé kí máa wá síbẹ̀ yẹn tí wọ́n máa tilẹ̀ pé kán lọ wo kan tí ẹran yẹn jẹ ọ̀tìgbà tí bí mi jọkọ̀ wá lọ bá wọn mọ̀dá. Ṣé nǹkan tèmi lè bá kan yín jẹ́? Bẹ́ẹ̀ bá jẹ́ ẹni bí èèyàn mo wá bá yín èkíní èkejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀karùn ẹ̀kẹfà ẹ̀keje lè dìde níjọ́ kọ̀ọ̀kẹ́ wá wo ohun tí ẹran yìí jẹ. Ó tọ́ ní ìsọjú bẹ́ẹ̀ lọ bó ṣe fà mí láṣọ nìyẹn. Mo wá nà owó mo wá pa owó mo wá ṣùgbọ́n mo wá ṣàwò àwọn tó dé wá bẹ̀rẹ̀ pé ẹni yóò fọwọ́ kan yìí mo wá dẹ́kọ̀ọ́ pọ̀ mọ́ wọn wá nígbà tó mọ̀ wọn máa dé. Ó ń bọ̀ pẹ̀lú àwọn bọ́ọ̀sì alágbára kan nílùú Ifọ̀ yẹn lẹ́pẹ́ tó ń ṣe fáwọn kábíyèsí. Ìgbà tí ìyẹn dé ìyẹn ní olùṣọ́ ìbá má jẹ́wọ́ ìbá má jẹ́wọ́ kíní kan gba aṣọ kéré wọn sábẹ̀ sí sọ nǹkan bẹ́ẹ̀ yẹn ká pé kíní kankan ó yá òdìlé kábíyèsí ẹ̀ lọ́pọ̀ kábíyèsí kíní kankan láì farò mo ṣàdélé kábíyèsí níjọ́ yẹn bí mo ṣe délé kábíyèsí ẹ̀sà èpè yìí pọ̀ èpè tí wọ́n ṣe tàlẹ́ tó ń ṣépè kábíyèsí Orílé Ifọ̀ ọba Sẹ̀míù bí mo ṣe máa bí ọ̀tá mi ṣe máa rìn lọ tó máa wọlé agbára tó máa lọ pé kolokolo tí bàbá òun fi di ajákùn tó máa lò fún mi torí kò sí ilé ẹ̀ ó fèsì ilé agbára ó lé ọ̀n pé bẹ́ẹ̀ níta gbogbo ó fèsì ilé agbára ibẹ̀ ní òrìṣà wà ó máa wọ bẹ̀yẹ fún mi ó máa ṣe báwo máa ṣàwò ìwọ ọmọ àtọ̀húnrìn wáyé ìwọ ọmọ tí ò ní ràn ìwọ dẹ̀ sọ pé Ọlọ́run pè wọ́ yìí tọ́lọ́run bá pè wọ́ yìí ṣé o lè máa dá oko ìwọ lè máa dá oko ṣé ilẹ̀ tààtà fún oko ní kábíyèsí ọ̀nà àti jẹ ni ní ìṣàlẹ̀ máa jáde kí n máa gbé káàkiri ká tó fò ká tó kíní ààfin tó bá dẹ̀ ti ṣe báyìí nìsan yẹn ni. ẹ lọ́wọ́ ẹ̀ kan di dáadáa tó bá ti ṣe báyìí tó bá ti ṣe báyìí ìgbà tí nìyẹn. ìgbà tí méjì. àfi gbàì
kábíyèsí pé ní ọmọ ọ̀run ẹlẹ́wọ̀n ni àwọn máa pa ẹ́ ní àwọn èpò ṣáà ń pọ̀ lóríṣiríṣi títí nígbà tó ń ṣe yẹn ẹ ṣé kábíyèsí o àdúpẹ́ o mo lè bá tèmi lọ. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí àwọn àjálù kan jẹ́ ó jálù wọn tún mọ̀ pé ọlọ́run bá fúnra rẹ̀ ó gbèjàmìjà láàrin yẹn. ẹ ṣáà wò. nínú ẹ̀ àwọn ẹran tí wọ́n ní wọ́n torí ẹ̀ tó ń fẹjọ́ mi sùn fẹjọ́ mi sùn kábíyèsí good for 7 days àwọn ẹran yẹn bẹ̀ sí kú ni títí kódà àwọn tó bá fún nínú ọjà bá mi mo ní ìmọ̀ ọ̀pá ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. now ètò wá ṣẹlẹ̀ tó wá dùn èmi nípa ìtẹ́pẹ́lẹ́ gbọ́ tẹ́fi wáyé tó jẹ́ sí ṣe bí àbúrò mi kan ló wà lọ́dọ̀ mi àbúrò mi dẹ̀ sí àbúrò dẹ̀ sick mo dẹ̀ pa àwọn ẹbí mo pa àwọn ará mo dẹ̀ wá ìyá ọmọ yìí bàbá ọmọ yẹn wá àwọn ẹbí ìyá ẹ̀ wá lẹ́yìn ìgbà tó dẹ̀ wá láti fẹ́ ṣe àwọn ènìyàn àwọn ò lè gbé lọlé ẹni yìí ò bímọ kò níyàwó olóyè ńlá dẹ̀ ní àwọn nílùú Ọ̀wọ̀ so ẹ jẹ́ ká ra ìgbà mo dẹ̀ pé ẹnìkan mo dẹ̀ pé ọmọ nílé yẹn ọmọ ní AZ báyìí ló ṣẹlẹ̀ sí báyìí ìyẹn dẹ̀ kò sí problem ó ní ilẹ̀ wà àdẹ̀ fún lówó ó dẹ̀ fún wa rí sí ìdádẹ̀ rà lẹ̀ lọ́wọ́ ilẹ̀ yẹn ni mo sì àbúrò mi sí kì í ṣe pé bóyá gbogbo táàmù kí ìṣẹ̀lẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ sà ẹ sà mo wà kọ́ṣù mo ara mi ò kódà àwọn CDA nìkan ni mo lè pè mo pe àwọn CDA mo pe chairman mo pe woman leader wa abá tí mo pe wọn àwọn bẹ̀rẹ̀ gbogbo ìlú ọ̀bẹ̀sì bá mi kẹ́dùn títí láfi sí òkú yẹn àgbà tó díjọ́ kẹta náà wọ́n sọ pé wọ́n ní baálẹ̀ ìlú yẹn pè mí èèyàn tí mo sọ yín gba ẹ̀kọ́ títí baálẹ̀ o akọ̀ṣe pè ní baálẹ̀ ni ṣùgbọ́n ó ń wá àwọn ẹ̀sùn kan láti máa fi gba yìí lọ́dọ̀ kábíyèsí wọ́n lè sọ wípé ó ń ṣeṣẹ́ bó ṣe lọ nìyẹn ẹni tó dẹ̀ ti ẹni yẹn òun náà ọmọ olúbẹ̀ ni gbogbo ìpà ló máa ń try láti wá ẹ̀wọ̀n fún mi wọ́n ń pè ní ogun sí gbogbo ìgbà now ìgbà tó lè wá ṣẹlẹ̀ ẹ wá gbé mi bọ́ ṣe gbé mi lọ sí èmi wá òun wá wọ́n sọ pé mo ní baálẹ̀ mo ní ṣó lè pọ́ sí mi èmi tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ṣó lè pọ́ sí mi pé kí wọ́n á gbé sámpọ́ọ̀dù máa káàkiri pẹ́ dáko àbúrò mi kú o kíní kankan fún wa sídìí àwọn community ti gbọ́ sí gbogbo ó dẹ̀ wọ́n ti bá mi kéde pé kíní ọ̀kan olóyè kí wọ́n náà gbọ́ pé baálẹ̀ ni wọ́n mo ní baálẹ̀ ẹ jáde kúrò ní ọ̀rọ̀ àbúrò mi ni èmi nìkan ṣẹlẹ̀ sí àwọn ẹbí wa ti pè mọ̀ bá ti ṣe kíní kan abẹ́lẹ̀ kan wá bá yín ni ṣé wọ́n á fẹ́ jọ́ sùn yín ni àbí wọ́n sọ pé bẹ́ẹ̀ kíní kan ni ó ní no orúkọ kíní kankan ọba kábíyèsí ọba sẹ̀mí ò tí gbọ́ kíní kankan báyìí là ń ṣe léwà ìwọ bìmí ni ó yẹ kíní kan mo ní kíni ṣé òkú ṣe ẹ̀kú lu ìlànà ṣé gbogbo wa ṣàdúgbò ẹ̀sà àti gbogbo kan tí mò ń sọ wọ́n rí kọ́ dìyẹn ó dẹ̀ ti máa jẹ́ gbogbo ìgbà ibi tó bá ti jókòó sí báyìí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n ti rán àwọn kan tí wọ́n wà dé pé àwọn informant ló máa ń pè wọ́n àwọn informant yẹn wọ́n á ti máa rìkọ́dì yín wọ́n á ti máa rìkọ́dì yín títọ́ máa fi gbé ọ̀rẹ́ lọ sọ̀rọ̀ kábíyèsí ẹ̀ ò ní mọ̀ now wọ́n wá gbé mi lọ sọ̀rọ̀ kábíyèsí torí pé ìyẹn sọ pé òun baálẹ̀ mo ní baálẹ̀ tẹ́ bá jẹ́ baálẹ̀ ọba ni mí ọba lèmi náà náà àbájáde pé bóyá mo jọ ọmọ ọba mo ní position tí mo wà mo ju ọba lọ mo ju ọba yé lọ ọba ọ̀run ló yàn mí aṣolùṣàgùtàn so mi ò wọ oníbàárì kìíní ọ̀kan so pé mo sọ pé ọba ni mí yẹn ìyẹn náà rìkọ́dì tọ́lọ̀ fún ọba sẹ̀mí o bó ṣe ní kọ́ pè mí wá nìyẹn mo dẹ̀ débẹ̀ kábíyèsí mo ní ìwọ ìṣe máa rìn kó lu irinṣẹ́ ẹ̀ wọ́n sì máa fi ẹ̀pẹ̀ tán lu irinṣẹ́ ẹ̀ wọ́n ìwọ máa tán rìn wáyìí ìwọ kìíní ẹ̀sà kò sí èpè tí kábíyèsí ò ṣètọ́jú yẹn ó ní kábíyèsí ọ̀rọ̀ yìí ò lè tó lè yìí nǹkan ṣẹlẹ̀ sí mi báyìí kàṣà báyìí ta òdì àbúrò mi tó kò dùn mọ́ mi ò lọ sí sílẹ̀ onílẹ̀ tó bí àbáyé kiri nìkan mi ò dẹ̀ pààyàn kì í ṣe pé bóyá wọ́n gbìyànjú àtọ́jú bóyá ó kú ẹ̀jẹ̀ mi ní àwọn ẹbí ẹ̀ wá gbogbo wá dé pé kí ní kankan dé pé chairman ni àwọn CDA tó ń jókòó yìí tó ń wà mí báyìí náà gbogbo ogun náà mọ̀ sí òkú yẹn wọ́n máa lọ wú ní tó bá ti wú àní mo máa rán ẹlẹ́wọ̀n níṣẹ́ wọ́n máa rán ìmúni kábíyèsí kó lé tó lè yìí kí ní kankan ẹ̀wí àlọ́ máa pe àwọn ọmọ olókùn abẹ mú ní màmá mú ní àwọn tó ní kí n máa pè é wọ́n wà nínú ìbànújẹ́ lọ́wọ́
kí tó máa pè wọ́n ó àbẹ̀sí àfìgbà tábẹ̀sí pa wọ́n yẹn o lẹ́yìn ìgbà títí àwọn tó wà ní tó ń ṣe ọ̀fọ̀ lọ́wọ́ wọn láti tún máa wá owó láti sẹ́ndì sí mi dókítà tí ò kú ìbànújẹ́ kábíyèsí ẹni pé tó bá mọ̀ pé kí kọ́ máa wo okun yẹn kí ọlọ́pàá kí má ṣe wọ̀n òun fún mi ní 5 hours bọ́ ìṣọwọ́ rẹ̀ àgùntàn ògúnfe tó bá ga dáadáa pẹ̀lú ọtí tó máa mu lọ wá between 5 hours. ìyẹn ọba Sẹ̀míù. mo wá bẹ̀ sí bẹ̀bẹ̀ ẹjọ́ ìṣàánú mi kò sí owó iṣẹ́ Olúwa ló gbé mi délùú yìí ọmọdé ò ti sẹ́ mọ̀ pé ìjọ tí ò bá ti ní táìsì tó ní gbogbo ẹ̀ èèyàn kì í fún bẹ́ẹ̀ mo ṣe tiraka bẹ̀ yẹn ni ẹ ṣàánú mi bó ti fẹ́ rí 80,000 tí bá ní 80,000 ṣé mi ò ní ṣe mi ní fi ṣe nǹkan bẹ́ẹ̀ ni ó ní pẹ̀lú gbogbo àwọn kọ̀mẹ́tì ṣe ń bẹ̀ ó ní mo fẹ́ nìyẹn tó wáyà ìta wọ́gà òkun ẹ̀sà èèyàn tó dẹ̀ léyìn mọ́nítò onírò Olúwa nílé ṣiṣẹ́ the end of the day láti work out wà lọ wá ike ẹ̀sà wà lọ wá ike èmi tí ìṣẹ̀lẹ̀ sí ọjọ́ kẹta wà lọ wá ike ọ̀dà mo wá sókun sí mo wá gbé fúnra mi lọ́rùn mo wá bẹ̀ sí ya ojúlé káàkiri ẹjọ́ o ọba Sẹ̀míù ló ní pé òun fẹ́ gbẹ̀rẹ̀ o fòkó àbúrò mi o ẹjọ́ ẹ dáwó fún mi ẹ ṣàánú mi má bàa ṣe wọn kó má bàa pa mí o ẹjọ́ o nǹkan kan bá a sùn àwọn tó lánàá mi oní 200 oní 100 naira oní 5,000 oní 10,000 ẹ̀sà ọlọ́run wá bò mí ní àṣírí ẹ̀sà the exactly that 5 o'clock gangan làwa ni mo wá lọ rin ẹran yẹn pẹ̀tùpà tí mo rẹ̀ ẹran yẹn dé mo fídíò ẹ̀ mo with my set pẹ̀lú ilé kábíyèsí díẹ̀ kò jùjọ́ kìta lọ tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n jí fóònù mi yẹn wọ́n dẹ̀ jí ọ̀kadà àwọn security ló bá mi gba ọ̀kadà yẹn mi wá rí fóònù yẹn dẹ̀ ní. so èmi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn má tètè lówó so èmi believe pé èmi mo kàn kárọ̀ ẹ pé wẹ́ bí o bá jù mí lọ lénìí ó lè di ọlá kí mi náà jù ẹ lọ ọwọ́ ọlá tó rí ló fi gbá mi lójú bẹ́ẹ̀ èmi sọ fọlọ́run gbà pé ìwọ òkú yìí tó bá jẹ́ èmi mo bá pa ẹ́ má jẹ́ kẹsàn-án ókè o ṣùgbọ́n tó bá yẹ pé mi bá lọ́wọ́ tó yẹ pé ikú Ọlọ́run ló bá dé ẹ̀sùn gbọ́dọ̀ kí pé mo kiri inú òjò ẹ̀sà so bẹ́ẹ̀. kí wàá lè fẹ́ kí ọmọ Nàìjíríà ṣe pẹ̀lú interview yìí. torí because ẹ mọ̀ pé ńgbà tẹ wá mi ò fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n torí because mo bi tí mo wà ibi tá a dẹ̀ wà ẹ̀ dẹ̀ rẹ̀ mo wà ń bẹ̀ torí because kò sí kan táwọn pípìn yẹn ò lè ṣe èmi ni mo rí mi lẹ́nìkan mo rẹ̀ wo nípa ọ̀rọ̀ owó ẹran tí mo gbà ẹgbèsè tí mo ṣe wá mi òun ló sún mi dé ní ọlọ́kadà tí mo fi iṣẹ́ pé kí lè fi san gbèsè àwọn gbèsè tí mo jẹ mo fi di ọlọ́kadà lẹ́ni so èèyàn ọmọ Nàìjíríà mo bẹ̀rẹ̀ yẹn mo ṣe àánú ní kẹ́kẹ́ pápá tí mo sọ yìí sì tí wọ́n á bèrè yìí èmi mọ̀ pé inú ewu ni mo wà ṣó bí mi ò ní ṣe bọ́ sínú ewu di ọwọ́ yóò dẹ̀ dọwọ́ Ọlọ́run. a gbọ́ pé bàbá Fẹ́mi Fálànà ti dìde lórí ọ̀rọ̀ yìí àmọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ orílẹ̀ Ifọ̀ ni pé báwo lè ṣe fẹ́ sí. ẹ̀yin bàbá Fálànà á dá fún yín o kẹ́pẹ́ fún wa Oǹdó ò ní bàjẹ́ o àkòròkò tó lé o ṣùgbọ́n bá ọ̀nà bá ṣe máa kòròkò tó lé dé ilé òun ni káwa ọmọ Oǹdó tó wà ní ìlú àjòjì ká má jìyà ìgbé o ká má dẹ̀ tàjò gbé sájò ẹjọ́ mo bẹ̀ ọdún ìta sọ ẹ̀dọ́ mo pé kíní kan máa lépa ṣùgbọ́n bẹ̀t mi ò kódà àwọn tó wà gan bọ́ọ̀ ṣe débi kò yé mi ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tó ń dẹ̀bi máa sọ bẹ́ẹ̀ ti ṣe mọ́. níparí orúkọ yín sà àti pé ìlú wo la wà yìí. ìlú Orílẹ̀ Ifọ̀ la wà yìí orúkọ tèmi ni senior superior evangelist Demola Ajibade. ẹ ṣé gan. bàbá tí wọ́n lù Àrẹọlá JP. Àrẹọlá tí wọ́n lù àjọjòyè mi lọ́dọ̀ yìí kò fi sílẹ̀ àwa dẹ̀ ti joyè tiwa ọdún 12 táwa ti joyè tiwa ní Sẹ̀míù ṣẹ̀ṣẹ̀ jẹ ọba pẹ̀lú bàbá yẹn ládẹjọ́ joyè
nígbà tí bàbá tó wà lókè lọ́hùn yẹn bí wọ́n ti ń porúkọ bàbá yẹn ní ìsìn tó tún jẹ oyè ní ìsìn tó fi mọ̀ ní Olúayé tó fún níwèé bóun fẹ́ fi joyè ó wá bá wa pé àní tó bá ti ní àyè ẹ̀ àkùkù ń gbowó ń bẹ̀ yíyí ní owó là ń ná sóyè tó bá ti ní àyè ẹ̀ jẹ́ oyè àmọ́rí o ló bá dẹ̀ fi wù mí kó lọ́dọ̀ ó jàre níjọ́ tán fẹ́ ṣe èmi ò sí ní mo tráfù àwọn tó kù dẹ̀ tẹ̀lé lọ́jọ́ joyè yẹn ó ṣe gbogbo ẹ̀ àfi bó dẹ̀ ṣe di níjọ́ yẹn ta kàn gbọ́ wípé wọ́n lu bàbá kẹ̀ tí àbàǹké kinní kan orí rédíò láti gbọ́ bá a ṣe dìde ní àjọdé kóòtù níjọ́ tí wọ́n sọ fún tọ́lọ sọ fún wípé àìdá kó ó máa dó sí ìtìmọ́lé ni àbí wọ́n máa gba béèlì ẹ̀ kó máa wá jẹ́jọ́ toró yà mí lẹ́nu ó ya gbogbo alẹ́nu la fi tẹ̀lé wọn dé kóòtù níjọ́ yìí èmi tí mò ń sọ̀rọ̀ nǹkan tó ṣe fún mi gbàgbé ẹ̀sán tó ṣe fún yín. nǹkan tó ṣe fún mi. talent tó ṣe nǹkan fún yín. Sẹ̀míù ọba tó náà wọn ọba arọ́ sàlámà lẹ́kùn ni mo ṣe ibi tó ti bẹ̀rẹ̀ sí ní tó ti ń dá mi kúnlẹ̀ tó ń fi ìrùkẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀kú mi nímú ẹni kó dá yín kúnlẹ̀. tó dá mi kúnlẹ̀. ọmọ ọdún mélòó ni yín màmá. 44 ni mò ń bá lọ torí 40. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.